tá bá wà. Update lórí àwọn tí wọ́n jí gbé ní Ògbómọ̀ṣọ́. Tí ẹ bá ń wojú mi, in fact, ẹ mọ̀ pé nǹkan kan ti ṣẹlẹ̀. Ẹ bá wojú mi dáadáa. This is serious issue. Ẹ jẹ́ ká pẹnupọ̀ ká bẹ̀ ìjọba Nàìjíríà kán jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ènìyàn wa, ẹ bá wa kọ sí comment section. Ẹ bá wa bẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká gbogbo ẹ̀yin tí ẹ ní àǹfààní láti gbóhùn sáfẹ́fẹ́. Ẹ jọ̀ọ́ ẹ bá wa bẹ̀ ìjọba. Àwọn ará wọ́n ti fi fídíò síta. Wọ́n ní tí ìjọba ò bá dá wọn lóhùn, wọ́n á ti pa ẹlòmíì. Wọ́n á ti fi pàrokò síta. Màá release fídíò yẹn. Ẹ ti gbọ́ tí arábìnrin yẹn tó jẹ́ principal wọn àbí? Ẹ rí bó ti ṣe ń bẹ̀bẹ̀. Ẹ gbọ́ ohun tó wí. Màá release fídíò yẹn sìn kẹ́ jẹ́ ká gbọ́ ká tó títẹ̀ síwájú. Ẹ jẹ́ ká continue láti máa bẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká continue láti máa pariwo wọn síta. Ìjọba Nàìjíríà, bàbá Tinubu, Ṣèyí Mákindé, gbogbo ẹ̀yin Nigeria military, chief of army staff, chief of defence staff, abẹ gbogbo yín. Ẹ má wo arábí ilé. A mọ̀ pé ẹ̀ ń sapá yín. Ṣùgbọ́n ó kù díẹ̀. Tó bá yẹ pé kẹ́ lọ seek fún international support láti kọ́kọ́ gba àwọn ọmọdé wọ̀nyí sílẹ̀. Ọmọ ọdún kan àbọ̀ wà nù ẹ gbọ́ lẹ́nu arábìnrin bó ti sọ. Ọmọ ọdún kan àbọ̀, ọmọ 1 year and a half old baby. Ó wà nínú àwọn ọmọdé wọ̀nyí. Ẹ jẹ́ ká fi ro ara wa tó bá jẹ́ ọmọ wa ńkọ́, ṣé bá ṣe dákẹ́ leléyìí? Ṣé bá ṣe fẹ́ dákẹ́ ní eléyìí? Ẹ̀yin ènìyàn wa, ẹ jọ̀ọ́ ẹ bá wa pín ètò yìí káàkiri. Ẹ bá wa pín ètò yìí. Kí ni ìgbomijé lójú mi? Ó gba omijé. Where is the remote? Load this thing, yo. Ó gbomijé lójú ẹni. Ẹ̀yin ènìyàn wa, ẹ jẹ́ ká wo fídíò yìí. I am here again to beg the government, President Tinubu, and the governor of Oyo State, Engineer Ṣèyí Mákindé, to please help us and dialogue with these people. They should not use force. The force that they used yesterday has cost us so much. It has added to our problems. In fact, one of us has been picked that they are going to kill him because government tried to help us by force. We want you to call them and dialogue with them so that our lives will be saved. We will not be killed. Good morning. Today is the 27th of May, 2026. About 13 days ago, we have been picked from work. And still now, we are still in the bush. And we are begging you, President Tinubu, Governor Ṣèyí, and every other woman in Nigeria to please help us. I'm calling on NUT and COPS to help us, to talk to them. We don't need force. All they have to do is to negotiate with them and release us. We are in the cold. We are under the sun. We are under the rain. The children and the adults as well. Please, we are begging you. We are begging you. Don't let them waste our lives. They are getting impatient and frustrated. Please help us. We are begging you in the name of God. Please help us. Please help us. Please help us. Don't just leave us here. Don't forget us in the bush. Please answer them on time. Please. This does not call for force at all. Please just negotiate. Òun náà lẹ wò yẹn. Ẹ jẹ́ ká pariwo wọn síta. Ẹ jọ̀ọ́ bàbá Tinubu, orí ìdọ̀bálẹ̀ la wà. Ẹ bá wa wá nǹkan ṣe sọ̀rọ̀ àwọn ọmọdé wọn. Àwọn ọmọ kéékèèké, àwọn ọmọdé wọn kéré jù. Ọjọ́ Friday tó kọjá lọ́run wọ́n ti gbé wọn sìn. I think èní ló pé 15 days àbí? Yes. Tí àwọn people ti wà ní captivity. Wọ́n ti wà nínú ìgbèkùn tí wọ́n ti tú wọn sílẹ̀. Abẹ̀yìn ẹ dákun. Fọ́nrán lẹ rí tẹ́gbò yẹn o. Wọ́n ní tí wọ́n bá tètè kán dá wọn lóhùn. Wọ́n ní wọ́n ti pa ẹlòmíì. Ṣé bá a ṣe wá máa wò lélẹ̀ yìí? Ẹ bá wa ṣí ẹ̀ káàkiri ẹ̀yin ènìyàn wa. Abẹ̀yìn ìjọba Nàìjíríà. A mọ̀ pé ẹ lè ṣe. A kò yan yín kéré o. Ẹrù tàwọn ọmọ kéékèèké, àwọn ọmọ aláìṣẹ̀ tó wà nínú àwọn ọmọdé wọ̀nyí. Àwọn ọmọ mọ̀jẹ̀sí wọ̀nyí ẹrù titi wọn. Ẹ wo bí obìnrin ẹ wo bó ti ṣe lé. Abẹ́lẹ̀ tà sí àwọn ọmọ kéékèèké.
tí wọ́n ń nà wọ́n tí wọ́n ń jó gallon wọ́n ń kàn sí wọn lára wọ́n di ọwọ́ wọn wọ́n faṣọ bò wọ́n lójú wọ́n tú wọ́n sí ìhòhò wọ́n wá ń jó gallon wọ́n wá ń tẹ̀ sí wọn lára wọ́n ti fi apá sí gbogbo ara àwọn ọmọdé wọ̀nyẹn. irú nǹkan wo lẹ rò kó máa wà lọ́pọlọ àwọn ọmọdé yẹn trauma tó máa wà lórí wọn gbogbo kọ́ wọn ti wà ń bẹ̀ ó ti wà ń bẹ̀ síbẹ̀ kò sí nǹkan kan tá a lè ṣe sí mọ́ kò sí ìgbà tí wọ́n bá rí anything Fúlàní bó ṣe wà ń ṣọ́ọ̀kì ni fún wọn ṣọ́ọ̀kì ni fún wọn ṣọ́ọ̀kì ni fún àwọn ọmọdé wọ̀nyí. àwọn ọmọ bí ẹ̀yin ṣe ń sùn báwo lẹ ṣe ń sùn ẹ̀dẹ̀ ọdún iléyà tó ń ṣe àárí gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ̀ ń jó tẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ẹ̀dẹ̀ lẹ́nu ẹ fi ń jẹran iléyà ẹlẹ́nu ẹ fi ń pa ẹran iléyà ẹ̀dẹ̀ ń jẹ tí àwọn ọmọ ọlọ́mọ wà nínú ìgbèkùn ẹ rí yẹn rò ẹ ń sọ pé ẹ ń ṣọdún iléyá ẹ sọ pé ẹ ń ṣọdún iléyá ṣé kìí ṣe ọdún ilé ìyà lẹ ń ṣe àbí ọdún iléyá lẹ ń ṣe. àwọn ọmọ kéékèèké ọmọ 2 years arábìnrin yẹn sọ ń sìn ó lọ ọmọ 1 years old wà mẹ 1.5 years old ó wà lára àwọn ọmọ tó kó o lárábìnrin yẹn sọ. ṣé ẹ wá lérò pé gbogbo àwọn ọmọdé wọn ló máa lọlé padà ń sìn ẹ rò pé ẹ̀mí àwọn ọmọdé yẹn lè gbé gbogbo kíní kan tí wọ́n ń jẹ báwo náà ṣe ń jẹun látijọ́ tó ti gbé wọn dì sí wọn tí wẹ̀ wọ́n ní bí bó náà ń jó bóòrùn ràn bó òjò ràn orí wọn ló wà all the time inú òtútù ṣe mọ̀ pé no matter what Nàìjíríà bójú bá rọ̀ Nàìjíríà òjò ń pààyàn pẹ̀lú bó ṣe pààyàn bó ṣe wà náà òtútù á máa mú àwọn ọmọ kéékèèké àwọn ọmọdé wọ́n máa fẹ́ sìkì bọ́n ṣe wà ẹ̀ ara wọn ò lè lè ẹjọ́ ẹ ṣàánú àwọn ọmọdé wọ̀nyí. ìjọba àgbáyé Donald Trump àrí press release ẹ ṣe síta ẹ jáde dìde lórí ọ̀rọ̀ yìí ẹ dìde lórí ọ̀rọ̀ Nàìjíríà please we are begging the international community UN United Nations ẹ bá wa dá sọ̀rọ̀ yìí please come to our aid. Those children they are minor children they are very small. Please go and rescue those children please we are begging you Donald Trump and Russia and yes Russia we are calling Russia government and who's other this thing again Egypt àwọn tó ní sójà gidi we are begging all of you please come to these children come and rescue them from this dungeon please. èyí tá a ti gbọ́ o èyí ni press release tó ti jáde èyí ni àmì fídíò tí táwọn arábìnrin tó ti ṣe síta ìlú tí ò ní ètò tó ní kankan àwọn agbésùnmọ̀mí wọ́n á dẹ̀ máa ṣe fídíò wọn máa jù síta there is no how they will Nigeria don't have equipment láti track wọn ní equipment láti track àwọn agbésùnmọ̀mí láti lọ bá wọn níbi tí wọ́n wà wọ́n mọ̀ nǹkan tó yẹ kán ṣe wọn ṣe é ìjọba mọ̀ nǹkan tó yẹ kán ṣe lórí ọ̀rọ̀ tó wà lẹ̀ they know what they supposed to do they know it wọ́n mọ̀ nǹkan tó yẹ kán ṣe ṣé àwa máa kọ́ wọn ní nǹkan tó yẹ kán ṣe ni ṣé àwa máa kọ́ ẹni pé nǹkan this is what you supposed to do no you know what you supposed to do please